a máa ń jẹ Kristi nínú ọ̀rọ̀, à ń mu Kristi nínú ọ̀rọ̀ torí pé nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ̀mí wà, nínú ọ̀rọ̀ rẹ̀ ní ìyè wà. Báwo wá ni Kristi ṣe jẹ́ oúnjẹ ìyè? Báwo ni Kristi ṣe jẹ́ oúnjẹ ìyè? Ọlọ́run bàbá mímọ́, ó ní forúkọ rẹ̀. Olúwa sì wá níyè, bá wa sọ̀rọ̀ rẹ̀, jẹ́ ká ṣe rere. Jésù Kristi Olúwa wa. Àmín. Kí a má gbàgbé àwọn Jésù Kristi nínú ìwé mímọ́. Àwọn Kristi pé ó ní èmi ni tó ń jẹ́ èmi ni. Àwa ń wo àwọn èmi ni rẹ̀. Ó sọ wípé ìtí à ń wò lọ́wọ́lọ́wọ́ ni Jésù pé èmi ni oúnjẹ ìyè. Nínú ìwé ìrere Jòhánù orí 6 ní ẹsẹ̀ 51 ni ọba ògo sọ pé èmi ni oúnjẹ ìyè ni tó ti ọ̀run sọ̀kalẹ̀ wá. Bí ẹnikẹ́ni bá jẹ nínú oúnjẹ yìí yóò yè títí láéláé. Oúnjẹ náà tèmi ó sì fi fún di ara mi fún ìyè ayérayé. Àwa ń sọ fún wa pé nínú fọ́nrán tó lọ kí ni ó túmọ̀ sí láti jẹ ara yìí àti láti mu ẹ̀jẹ̀ rẹ̀. A ṣàlàyé fún wa pé kì í ṣe ara Olúwa tá à ń gbà ní oṣooṣù tàbí ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ìdí tá a dẹ̀ fi sọ bẹ́ẹ̀ ni wípé nígbà Jésù ń sọ̀rọ̀ kò tí ì ṣe ìfilọ́lẹ̀ gbígbára Olúwa. Ìkejì ni pé a kì í wá síbi tábìlì gbígbára Olúwa láti gba ìyè. N tó jẹ́ ká wá ni pé a ní ẹ̀tọ́ láti wá torí pé a ti níyè tẹ́lẹ̀, a sì níyè yẹn nígbà tí a di àtúnbí. Tó bá jẹ́ pé ara Olúwa ni Jésù sọ ni a jẹ́ pé àwọn ọmọdé wọn ò ní láǹfààní àti gbà á. Ṣùgbọ́n kì í ṣe tábìlì ìgbára Olúwa ni a ti ń jẹ Kristi. A sì sọ fún wa pé kì í ṣe ara Olúwa, kò lè jẹ́ pé ara Olúwa ni Jésù ń sọ. Ó ń sọ pé ká jẹ́ òun gangan, kì í kàn ṣe ìlànà tí à ń tẹ̀lé láti máa ṣe ní ìrántí rẹ̀. Torí Jésù Kristi fúnra ẹ̀ ṣàlàyé pé gbogbo ẹnikẹ́ni tó bá tọ̀ òun wá pé Olúwa rẹ̀ ní ẹsẹ̀ 47 yẹn, ẹ wá wò nílò tọ́lọ́ntọ́ mo fẹ́ tó bá gbà mí gbọ́ ó ní ìyà àìnípẹ̀kun. Àti ní ìyà àìnípẹ̀kun ká tó wá sí tábìlì ìgbára Olúwa. Kí wá ló túmọ̀ sí láti jẹ ara Kristi àti láti mu ara Kristi? Ní ẹsẹ̀ 35, ẹ jẹ́ n kọ́kọ́ ka ẹsẹ̀ 35 ìwé Jòhánù orí 6 yẹn. Jésù wí fún wọn pé èmi ni oúnjẹ ìyè. Ẹnikẹ́ni tó bá tọ̀ mí wá ebi ò ní pa á. Nígbà Jésù lóhùn lóúnjẹ tó ń sọ ni pé ẹ tọ̀ mí wá. Ọ̀nà tá à ń gbà jẹ Kristi ò ní kí a tọ̀ wá. Ẹni tó bá sì gbà mí gbọ́ a tọ̀ wá, a gbà á gbọ́. Ó ní ẹnikẹ́ni tó bá sì gbà mí gbọ́ òǹgbẹ ò ní gbẹ mọ́ láé. Ọba ògo tún wá tẹ̀síwájú láti ṣàlàyé lórí ọ̀rọ̀ jíjẹ àti mímu yìí ní ẹsẹ̀ 62 àti ẹsẹ̀ 63 ìwé ìrere Jòhánù yẹn. Ó ní ǹjẹ́ bí ẹ̀yin bá sì ti rí ọmọ ènìyàn ń gòkè lọ síbi tí ó ti gbé ti wá ń kọ́, ẹ̀mí ní sọ ní di ààyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni ìyè sì ni. Àkọ́kọ́ tí Olúwa ń sọ bí ni pé Olúwa nínú àgọ́ ara rẹ̀ yóò gòkè rí ọ̀run níbi tó ti wá. Kò wá lè jẹ́ ara yẹn lọ́fẹ̀ẹ́ ká máa jẹ. Ìkejì, ó ní ẹ̀mí ló ń sọ ní di ààyè. Ìyẹn ni wípé kì í ṣe ìgbà tá a bá lọ síbi gbígba àkàrà Olúwa àti gbígba wáìnì tá a pè ní ara Olúwa yẹn ibẹ̀ láti ríyè.
ẹ̀mí ló ń fún wa ní ìyè. Ìkẹta ọba ògo sọ pé ara ò lérè kan o. Ìyẹn ni pé ká máa wá ní a fẹ́ bu ara Jésù jẹ, ìyẹn kọ́ ni ọba ògo ń sọ o. Ìyẹn ò ní túmọ̀ o, kò lérè o. Ọba ògo wa sọ wípé ọ̀rọ̀ tó ń sọ ẹ̀mí ni, ìyè ni. Ìgbàgbọ́ wa, a máa ń bọ́ ìgbàgbọ́ wa nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bá a ṣe ń gba ọ̀rọ̀ á sọ wá dààyè. Ọ̀rọ̀ á sọ wá di ààyè. Jeremiah fúnra rẹ̀ sọ, ó ní mo rí ọ̀rọ̀ rẹ̀, mo jẹ wọ́n. Ọ̀rọ̀ ni Kristi fẹ́ ká jẹ. Ó fẹ́ ká jẹ ọ̀rọ̀ rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ wá ní ẹ̀mí ẹ̀ wá. Nínú jíjẹ ọ̀rọ̀, ẹ̀mí mímọ́ á sọ wá di ààyè. Bẹ́ẹ̀ ni, ẹ̀mí mímọ́ á sọ wá di ààyè. Ẹ jẹ́ n ka Jeremiah orí 15 ẹsẹ̀ 16 àti Pétérù kínní orí 1 ẹsẹ̀ 23. Jeremiah orí 15 ẹsẹ̀ 16. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọba ògo wípé nígbà tí a rí ọ̀rọ̀ rẹ̀, èmi sì jẹ wọ́n. Ọ̀rọ̀ rẹ̀ sì jẹ́ inú dídùn mi, torí orúkọ rẹ̀ lè a fi ń pè mí, ìwọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Pétérù kínní ní orí 1. Pétérù kínní ní orí 1 ní ẹsẹ̀ 23. Bí a ti tún yín bí, kì í ṣe láti inú irú tí ń dìbàjẹ́, bí kò ṣe èyí tí kì í dìbàjẹ́, nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ láàyè tí ó sì dúró. Ìyẹn ni pé a máa ń jẹ Kristi nínú ọ̀rọ̀, à ń mu Kristi nínú ọ̀rọ̀, torí pé nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ̀mí wà, nínú ọ̀rọ̀ rẹ̀ ní ìyè wà. Báwo wá ni Kristi ṣe jẹ́ oúnjẹ ìyè? Báwo ni Kristi ṣe jẹ́ oúnjẹ ìyè? Òun ló fún wa níyè nípasẹ̀ ikú rẹ̀. Ní ẹsẹ̀ 51 yẹn, ó fi ara ẹ̀ rúbọ fún wa lórí igi. Ikú tí Jésù kú nínú ìhìnrere Jòhánù orí 12 ẹsẹ̀ 24, ìwé mímọ́ sọ pé bí wóró irúgbìn àlìkámà ò bá bọ́lẹ̀ kó kú, yóò wà lóhùn nìkan. Gbọ́ngbọ̀n ọba bọ́lẹ̀ á wá sèso. Ìyẹn ni pé Jésù ni wóró irúgbìn àlìkámà yẹn tó bọ́ sílẹ̀. Ó kú kí ó lè bá a sèso tó pọ̀. Ó ní àkàrà tí a fi ṣe ìrúbọ fún àìṣedéédéé wa. Ó ní àkàrà tí a fi ṣe ìrúbọ fún àìṣedéédéé wa. Ẹ já wo Àìsáyà orí 28 ẹsẹ̀ 28. Àìsáyà orí 28 ní ẹsẹ̀ 28. Àìsáyà orí 28 ní ẹsẹ̀ 28. Ẹ gbọ́rọ̀ lọ. Àkàrà àgbàdo lé a lọ, òun kò lè má pa á títí, bẹ́ẹ̀ ni kò fi kẹ̀kẹ́ ẹrù rẹ̀ fọ́, bẹ́ẹ̀ ni kì í fi àwọn ẹlẹ́ṣin rẹ̀ tẹ́. Nínú ìwé Àìsáyà yẹn náà ní orí 53 ẹsẹ̀ 5. Àìsáyà orí 53 ní ẹsẹ̀ 5. Àìsáyà orí 53 ẹsẹ̀ 5. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n a ṣá ní ọgbẹ́ nítorí ìrékọjá wa, a pa á lára nítorí àìṣedéédéé wa. Ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ ni a fi mú wa ní àràdá. Ìyẹn ni pé Jésù Kristi ó fún wa níyè, ó mú ìyè wá fún wa nípa iṣẹ́ ikú rẹ̀. Àwọn báwo ni Jésù Kristi ṣe jẹ́ oúnjẹ ìyè? Ìkejì ni pé òun náà ló ń fi ìyè fún wa, fún àwa tá a gbàgbọ́. Nínú ìwé ìhìnrere Jòhánù orí 6 yẹn,
Jòhánù orí 6 yẹn ní ẹsẹ̀ 53 òun ló fi ìyè fún àwa tá a gbàgbọ́. Tí ìwọ náà bá gbàgbọ́ lénìí, wàá ní ìyè àìnípẹ̀kun, wàá ní ìyè àìnípẹ̀kun. Ọ̀rọ̀ Ọlọ́run wí pé nígbà tí Jésù wí fún pé lóòótọ́ mo fi bí kò sí pé ẹ̀yin bá jẹ́ ọmọ ènìyàn kí ẹ̀yin kí ó sì mu ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀yin kò ní ìyè nínú yín. Jésù ń fún wa níyè nígbà tí a tọ̀ ọ́ wá. Bẹ́ẹ̀ ni. Ìkẹta ni wípé bí Jésù Kristi ṣe jẹ́ oúnjẹ ìyè, òun ló ń gbé ìgbé ayé ẹ̀mí wa ró. Bí a ti ń jẹ nínú Kristi nípa ìgbàgbọ́. Ní ẹsẹ̀ 56 ìwé ìhìnrere Jòhánù orí 6 yẹn, ó ní ẹni tó bá jẹ ara mi tí ó bá sì mu ẹ̀jẹ̀ mi, ó ń gbé inú mi, èmi sì ń gbé inú rẹ̀. Ẹni tó bá mu ẹ̀jẹ̀ mi tó bá sì ń gbé inú rẹ̀, ìyẹn ni pé Jésù ló ń gbé ìgbé ayé ẹ̀mí wa ró. Ìkẹyìn ni pé òun ló ń fi okun kún wa, òun ló ń fi agbára kún ẹnu inú wa, nítorí pé òun náà ni oúnjẹ ìyè. Òun ni Mẹkiṣédékì olórí àlùfáà, ẹni tó mú àkàrà àti wáìnì wá láti mú ìtura bá Abraham lẹ́yìn ìgbà tó jagun nínú Genesis orí 14 ẹsẹ̀ 18. Ìkarùn ni pé Jésù Kristi yìí òun ni ó jẹ́ èyí nítorí pé òun gangan nìkan ló lè fún wa ní ìtẹ́lọ́rùn àti tẹ́ ìgbé ayé ẹ̀mí wa lọ́rùn. Nínú ìwé Òwe orí 9 ẹsẹ̀ 5. Ìwé Òwe orí 9 ẹsẹ̀ 5. Ìwé Òwe orí 9 ẹsẹ̀ 5. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wá jẹ nínú oúnjẹ mi kí o sì mu nínú ọtí wáìnì mi tí mo dàlù. Ní orin Sólómọ́nì orin 1, bẹ́ẹ̀ ni, ní orin Sólómọ́nì orin 5 ẹsẹ̀ 1, bẹ́ẹ̀ ni, ó ní mo dé inú ọgbà mi, arábìnrin mi, ìyàwó mi, mo ti kó òjìá mi pẹ̀lú òórùn dídùn mi jọ, mo ti jẹ afárá mi pẹ̀lú oyin mi, mo ti mu ọtí wáìnì àti pẹ̀lú wàrà mi. Ẹ jẹun ẹ̀yin ọ̀rẹ́ mi, mu, àní ẹ mu àmuyó ẹ̀yin olólùfẹ́ mi. Jésù Kristi ni ohun jíjẹ tòótọ́. Jésù Kristi ni ohun mímu tòótọ́. Nípa tẹ̀mí, òun nìkan ló lè tẹ́ ìgbé ayé ẹ̀mí wa lọ́rùn. Jíjẹ nínú ọ̀rọ̀ rẹ̀, jíjẹ nínú ẹ̀mí rẹ̀, jíjẹ ni ó ń fún wa ní ìyè àti okun. Ọba ògo ni forúkọ rẹ̀. Fi ìbùkún sí ọ̀rọ̀ rẹ̀ o. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó yé wa ju bí a ti ń sọ lọ. Gbogbo ògo kó jẹ́ tiwọ Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Àmín.